Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Now, ẹ jẹ́ ká ṣe clarification díẹ̀ nípa àwọn nǹkan tí Sheikh Imran sọ nípa Sheikh Rais. Kọ́lọ́n bá wa ṣe àlékún dára fún Sheikh Rais. Kó bá ṣàlékún àdúrótì rẹ̀ fún wọn. Torí nígbà míì tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, Ọlọ́run fẹ́ kó ṣe wípé ní ayé mọ dáadáa kan àtòrí tí àwọn ẹni báyìí ṣe fẹ́ sìn Ọlọ́run ni. Ẹ já mọ́ wá gbọ́ díẹ̀ díẹ̀. Sheikh Imran. Ya, bismillah. Tọrọrọ Sàlàfíyà nǹkan òṣèlú ni kì í ṣẹ̀ṣẹ̀ ń padà bọ́ bẹ́ẹ̀. Ìjọ tẹ́ bá dé àwa náà ń bọ̀. Torí ẹ̀ ló jẹ́ ní okó mẹ́ o. Ṣẹgbọ́ o, báyìí nísìnyí, ẹ̀dú Sheikh Imran ẹ̀dú, wọ́n ní ọ̀rọ̀ Sàlàfíyà torí ẹ̀ ló jẹ́ káwọn okó ń bẹ̀. Ó ṣe é ṣe kó ṣe pé àsọgbọnú àbí mistake ni wípé bóyá Sàlàfíyà 1990 náà fẹ́ rí ìfà ṣẹ́gẹ́ bí àṣà wọn. Àmọ́ tó bá ṣe pé Sàlàfíyà gan-an bá rí ìfà sí, èmi ò mọ bí yẹn ṣe fẹ́ yanjú eléyìí ni. Àmọ́ ibi tí wọ́n sọ yìí dé, ẹ̀dá ní mistake ni ibẹ̀ ńkọ́ là ń lọ náà, ibẹ̀ ńkọ́ là ń lọ. Ẹ mọ̀ so kò sí ọmọ èèyàn lè kú òǹbì kan kọ bọ́ síbò míì kò sẹ́ni tí ń bá yín jà sí ó yé báyìí nísìnyí kò sẹ́ni tí ó mú yín sí i ọ̀dà pátápátá tí yẹn bá lóun òsè Islam mọ́ sáfẹ́ pa á ni a lè pa á nígbà tá a bá ti ní àṣẹ gẹ́gẹ́ bí olórí mùsùlùmí lọ́wọ́ a lè pa á náà á fi lè náà ni ọlọ́mọ yọ irú bẹ́ẹ̀ nu ìran ní kálukú wa Allahumma amin ṣé kí n má ní ẹ mọ̀ sọ̀rọ̀ yín so. Walladhi nafsi biyadihi. Mo fi ọba tó lábí búra. Mo pè kán náà àwọn àfáà mi tí mo pè yẹn. Bàbá rẹ̀ làfá gba gbogbo Sáúdì jẹta. Tí àfáà kankan tẹ́bí fún ọgbọ́n bá sì. Min sulalatin tayyiba àwọn tó jáde léèrè. Òun náà wá jẹ́ àfáà tó bẹ̀rù Ọlọ́run rán. Mo wá pè salamu alaykum ṣe dókítà ọkọ mi. Sheikh Imran ẹ̀mọ́ ti lọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí ẹni tán pè ní Turukiyu Alu Sheikh tó ṣe pé ní òun ni alágbàtẹrù hayatu tẹ̀rìfì ọmọ ta ni wọ́n dùn pé ní èyàn jáde wá láti sùlálà kan tó mọ́ àbí kíní kankan òdì támi kí lòun náà fẹ́ jẹ́ èyí wè ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní ọjọ́ wo ló di wípé ìta àmọ́ fi ń dá ìbẹ̀rù Ọlọ́run hánran mọ̀ lára èèyàn rí ìbẹ̀rù Ọlọ́run Ànábì at-taqwa hahuna inú gbáyà ní ìbẹ̀rù Ọlọ́run wà zọ́hírù tó fojú hàn só ń kálùkù wa tẹ́ ẹ bá ti rí pé ní zọ́hírù nìkan pàtàkì jọ ẹnìkan lọ ẹ mọ̀ fura síra yín náà fúnra ara yín ìpé pẹ̀lú ìrísí tí mo rí yìí o ṣé ó ti di pé èèyàn ti ń lo kinní kan nú ẹ̀mí tí fi ń dá ẹ̀mí mọ̀ ni ẹ sọ wípé àwọn tẹ́ ẹ rò pé ẹ̀mí jọjọra yín al-arwah junudun mujannada ẹ sọ yẹn bẹ́ẹ̀ ẹnìkan lọ́bẹ̀ Ọlọ́run hánrán gbogbo àwọn àpọ́nléèdè Ọlọ́run kó ṣàánú wa ẹ̀dá mọ̀ bọ́rọ̀ so irú nǹkan báyìí náà wọn fi ń dìtà míì àfáà mi kan náà tó bẹ̀rù Ọlọ́run táwọn ibi ẹ̀ náà bẹ̀rù Ọlọ́run nítumọ̀ kò nítumọ̀ ṣé kò sí ìjọ míyàn tó lè gbé àwọn náà ni èyí ń bẹ̀ ṣé kàmọ́lù ń bẹ lára wọn lẹ́rí ní àbí ẹ̀rí kan bẹ tó sọ wípé ní kàmọ́lì ni wọn ọbẹ̀ Ọlọ́run hánrán láti kọ̀ náà sàbí ẹni tó páyọ̀ Ọlọ́run jù dámọ̀ sí ibi ẹ̀kọ́ là ń lọ náà ibi ẹ̀kọ́ là ń lọ. Mo ní Sheikh Abdulaziz Rais ó wá Nàìjíríà. وقد درست عليه وأنا في السعودية قلت له كيف واجه مع سعودي شيخنا هذا بلاء عظيم أستغفر الله العظيم شيخنا هذا شيخني ẹ bọ́ lọ jìnnà o wọ́n padà sọ pé àwọn ò ní dákọ̀ ṣéèkì yẹn ṣéèkì tẹ́ ń sọ yìí báyìí nísìnyí ajákọ̀ gbé báyìí náà pé àwọn àfa àwọn ní kalamul aqran yutwa wala yurwa ọ̀rọ̀ ìrọ̀sírọ̀ ẹgbẹ́sẹ̀ gbé ara wọn yùtìwá wọ́n mọ́ fódì ẹ̀ pamọ́ ni wà láàyùrù wáwọn ìnárétì ẹ̀fáyé ẹsẹ̀ yìí ń lé ní wàyí látẹ̀ bá lọ fẹ́lẹ́ ìgbé jáde pé yín ṣé kọ̀rọ̀ yìí ṣùgbọ́n sí wa wọn ní táwọn kan sọ rí mọ iye àwọn àyí mẹ́sìn bí mọ́ lèkè táwọn náà mórí bọ́ lọ́dọ̀ àwọn kan sọ ọdún kan báyìí ń pa wọn ni ẹsẹ̀ yìí ń lé ní. ẹlẹ́ẹ̀kejì mẹ́ni pé ní ṣéèkù yìí tẹ̀ ń dárúkọ yìí ṣé kọ̀rọ̀ yìí ẹni tí ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ẹ dákun torí Ọlọ́run àyùkámú ṣe ọ̀rọ̀ ọ̀rùn ẹ̀ntayé mọ̀ ṣúrọ̀ lásán ipé ní ẹni yìí ní ṣúrọ̀ olókọ ó sì lórí patọ́ dáa léyìí tó pọ̀ dáadáa léyìí tí ò sí pamọ́ bẹ̀ ẹnìkan tẹ́ẹ̀kan pé ṣé òyìn kan tẹ́ẹ̀kan kan wájú rẹ̀ unlike ẹni tó yẹ pé ọwá Nàìjíríà ẹ pàdé ẹ̀ ẹmọlé rẹ̀ ẹ̀kọ́kọ́ níwájú rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà sọ ṣé kìí kan tẹ́ẹ̀ wá kẹ́kọ̀ọ́ ẹ wo mìzánù síra wọn ẹ wo mìzánù ẹ wo sùn wọn síra wọn wò èwo ló tẹ̀sùn wọn jù tẹ́lẹ̀ fi dájọ́ ẹlòmíì ṣéèkì yín tá àmọ́ orúkọ rẹ̀ ẹnigbà náà ẹ fẹ́ bò wọn láṣìírí torí ká ṣe wọn bá tún lu wọn tán bá jẹ́ ni dáadáa
tó ṣe pé dáadáa náà bá ń pèpè sí èé ṣe tẹ́ ẹ̀fẹ́ káṣírí wọn tún lu wọn ẹ máa wọ́wọ́ tí nǹkan bá ti ní kéèlẹ̀ gìbí sí máa rìnnú yọmọ dẹ̀gbẹ́ báyìí ni ṣéèkì wa nígbà náà àwọn ọ̀fẹ́ dá kan káwọn bá kó bá wọn lu wọn ẹ ṣàlàyé wọn ṣe báwọn náà ń pèpè sí nǹkan tó dáa ṣe bí ṣe kúrọ́ yìí sì ń dà lúrú ṣé adàlúrú tún wá lẹ́nu jẹun tí tòlú lọ ni àfi tẹ́ ẹ bá sọ wá pé ní ìjọba Saudi náà wọn mọ tí wọ́n ń ṣe o nínú páwọn náà fẹ́ kílò àwọn ọmọ dàrú ní pé ní wọ́n gbé ṣe kúrọ́ yìí sì mára á wà sọ wípé ní adé wípé ní dáwọ́rọ̀ tẹ́yìn náà ṣe àbí kí náà ṣe yìí conference tẹ́yìn náà ṣe òun ẹ̀yin gan náà pẹ̀lú irú nǹkan Saudi náà ò rí náà rí tí wọ́n bá ti rí náà ṣe kúrọ́ yìí sì adé pé wọn ò rí náà rẹ́yìn náà nù ni ní ìfẹ́ mi fọ̀rọ̀ yìí lójú kọ́ mọ̀ pọ̀ jù á kàn mọ̀ sọ̀rọ̀ tẹ́ mọ̀ gùn ni ẹ mọ̀ sọ̀rọ̀ yìí so. Allah Allahu akbar. Sheikh ni la tasma' minhu qawlan. Gbólóhùn kan ọ̀gbọ̀dọ̀ gbọ́ lẹ́nu rẹ̀. èyí tẹ́ ti gbọ́ ńkọ́. Wala ta'khudh minhu ra'yan sì má gba ìròrí ẹ̀ kankan má gbà. èyí tẹ́ mú wálé ńkọ́. ẹ̀dùn ẹ̀gbọ́ wọn nítorí pé múríjì àná sẹ́rí tá a bá narétì ìrìjáwù tí wọ́n ń pariwo pé ṣèkúrọ́ yìí sì fọ́ọ̀lù sí òun èmi ò sọ wípé ní àwọn àfáà oní tó fọ́ọ̀lù sí ẹja sọ́nsọ̀ Nàìjíríà tá a wà yìí gẹ́gẹ́ bí pé Sheikh Imran náà fúnra ara wọn náà sọ ń jọ́ òní yìí wípé bẹ́yàn ọba ti jẹ́ sí àárọ̀ fídọ̀ onísúnnà ni sẹ́rí tó pé wọn jù tán lè fi rí kíní òun sọ láyé yìí òun náà ni ìrìjáwù tán mú ṣèkúrọ́ yìí sí fún táwọn apá kan náà àwọn àfáà mú ṣèkúrọ́ yìí sí fún torí kí ni ìrìjáwù yẹn túmọ̀ sí òun ni wípé tá a bá rẹ́nìkan tí ò kírun báyìí nísìn tí ó gbà wípé ní tí ó pín náà ẹ̀mí rẹ̀ kìí ṣe pé bóyá sọ pé òun ò rí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kí takasulan ó fi ń sọ̀rọ̀ jù àrínú àwọn àfáà tán pé ní kèfèrí wípé torí pé ní iṣẹ́ ṣíṣe ń bẹ nù nígbàgbọ́ béèyàn bá ti ju sẹ́lẹ̀ kò nígbàgbọ́ mọ́ ṣe kúrọ́ìsì àtàwọn tó bá àtòsíwájú wọn bí àbálibánà àtàwọn míì náà sọ wípé ní rárá o àwọn ò nítorí pé ní ó kí pé kò kírun pẹ̀lú òròjú tó sì gbàgbé ìrun ń bẹ àwọn ò ní pé ní kèfèrí ẹ̀dá kan bá ní béèrè ta ló gbé gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí náà máa gbọ́ wípé àìkírun sásìkò tẹ́lẹ̀ mi ò kí àbí tẹ́lẹ̀ mi kíkan dákan sí tẹ́lẹ̀ fílẹ̀ pẹ̀lú òròjú pé ẹ̀dá kan bá abẹ Ọlọ́run kọ́rọ̀ wá lọ́rùn lọ́dọ̀ àwọn tí kí mìíràn gbọ́rọ̀ wọn báyìí nísìnyí tán fi ń pe ṣé kúrọ́ìsì ní múríjíà àwọn èyí ń pè yín ní kèfèrí ni ṣé kúrọ́ìsì tán ń pè ní múríjíà yìí ni ò pè yín kèfèrí o ẹni tó bá lọ ṣèṣì lọ forí balẹ̀ fẹ́lòmíì bí ọmọ èèyàn àwọn àfáà tán pé ṣe kúrọ́ìsì ní múríjíà yìí àwọn sọ wípé ní ìbáàdà tọ́lọ́run ló gbé fẹ́ẹ̀yàn ń tó bá rí bẹ́ẹ̀ kèfèrí ni ṣe kúrọ́ìsì ní pé rárá o ṣe bí kò sínú àkídà rẹ̀ ń tó ṣe yìí ó lè ṣe tí ọ̀dà àmẹ́ríkù tó rẹ̀ pé ń kèfèrí ẹ̀dá kan bá ní béèrè pé ní ṣẹ́ṣẹ́kì náà fúnra wọn náà sáwọn náà wọn mọ bá búbúbú débi àfẹ́ mọ forí kanlẹ̀ fáwọn tán pè láfà súfì tẹ́lẹ̀ ni kò sì pé wọn kò ń bẹ̀ àbọ̀pọ̀lọpọ̀ súfì Nàìjíríà yẹn dákàn nínú ìwò ta ló gbé kíní tí ń gùn jù ń fẹ́ kó gùn kákànlá gé ní sókí báwọn. Wallahi wa rabbil Kaaba gbogbo àti ń bọ́ àwọn afọ́ láti jọ iná. Wallahi tí ṣe kìbá tó gẹ́ bí gé àfá onímọ̀ ni wọ́n mọ̀ tán pè ní ìrìjá yẹn tán ní kẹ́ ẹ má gbà lọ́wọ́ wọn òun ṣé ó tó dà lúrú torí pé intention ni pé àwọn kan fẹ́ di Boko Haram àwọn kan fẹ́ mọ̀ dà lúrú bí wàhálà pàtí sí mọ̀ bẹ̀rẹ̀ nílé yìí ṣé ìrìjá tẹ́ ni wọ́n mú wọn fún sótó nǹkan tí máa dà lúrú ṣé ìrìjá ni ó tó nǹkan tẹ́ mọ̀ pé tọ̀ ọlọ́mọ para wọn síra wọn lórí rẹ̀ ni ẹ mọ sọ̀rọ̀ yìí so. mo tún pe àfa mi nínú àwọn típíkù ọmọ Saudi àfa tó tí wọ́n bẹ̀rù Ọlọ́run. ẹ̀rí ẹ̀rí ṣe kúrẹ́sì náà kọ yín o. ṣé ẹ̀rọ kan ọ̀rọ̀ kan ṣe ṣèkálù fún mi ní. báyìí ṣé kì í ní subhanallah. ya Imran. Sheikh Imran barakallahu fik. hawlahi alladhina afsadu baladana. pẹ̀lú kíni pẹ̀lú kíni pẹ̀lú nǹkan wo ẹ mọ́ gbọ́ o. ọ̀dà àbáhùn sẹ̀ríwọ́dù yubaddi'una kibara al-ulama tí wọ́n sọ yìí títorí Ọlọ́run tán bá ń dákọ̀ àwọn àgbà àfáà ní Saudi Ibn Baz Ibn Uthaymin Sọ́lih Fawzan Abalu Haidan àtàwọn bẹ́ẹ̀ lọ ẹ lọ mú tẹ́bùdí òṣèkọrọ yìí wá nítorí Ọlọ́run
haya kibaru ulama ní Saudi ǹjẹ́ Sheikh Royce bàdá àwọn ẹlọ mú wọn wá àwọn lajina daima ǹjẹ́ Sheikh Royce bàdá àwọn ẹlọ men tó bàdá àwa nú wọn ọ̀yá àwọn wà ní kibaru ulama tẹ́ rí fàásí ipe Sheikh Royce bàdá àwọn ẹ mọ́ gbọ́n so àwọn àfáà àgbà ni wọ́n pè ló ń bídíà bí àwọn wo wọ́n ṣàlàyé wọ́n ní billahi alayhi ijtanibu minhu onímọ̀ fọlọ́n bí ó sá fún. ẹ̀rọ fèrèjì mi ò bóyá ṣe kì í ṣe mistake ìbẹ̀rù lárúbáwá yìí àmọ́ tó bá ṣe pé níbi lárúbáwá wọn ti sọ́nù ìrọ̀kẹ́ ni ọmọ lárúbáwá ni ijtanibu minhu ìrọ̀kẹ́ ọmọ lárúbáwá ni kódà kó sọ lárúbáwá Kùránì àbí lárúbáwá nẹ́bì ijtanibu ó jù bẹ́ẹ̀ lọ kákan ọmọ fínú kàmọ́ kàkan ọ̀rọ̀ kákan àyà síbẹ̀ náà ní ẹ̀mọ̀ so torí kí ni. mo wá jáde lọ Saudi Arabia. ẹ mọ̀ wo Sheikh Royce ti wá sí Nàìjíríà Sheikh Imran pàdé wọn gbogbo àwọn tí wọ́n ń sọ yìí wọn ètí máa pè wọ́n gbà yẹn o ǹjẹ́ ṣé Sheikh Imran náà dà lúrú àbí wọn ò dà lúrú ṣé ok kó tó di pé ní ẹ padà ń pa àwọn tẹ́ ẹ padà ń pè yìí sí àdàlúrú nìyí at least èèyàn kọ yín ẹ mọ̀lé rẹ̀ ẹ mọ̀ dáadáa gẹ́gẹ́ bí àfáà yín ó tún wá Nàìjíríà tún lọ pàdé ẹ̀ láì mọ̀ iye gbà bí ẹ̀mejì abẹ́mẹ́lò kìí ṣe kan dé ẹ wá pàdé rẹ̀ ń náà ẹ sì déwájú rẹ̀ ní nǹkan tẹ́ ẹ sọ lóríṣiríṣi tòun ti bẹ́ẹ̀ náà ṣe ǹjẹ́ ẹ dàlúrú ǹjẹ́ ẹ bàlújẹ́ àwọn tẹ́ ẹ pè wípé ní wọ́n rí mẹ́ lórí ìròyìn Sheikh Royce yìí ẹ sọ àpẹẹrẹ nǹkan fi ń dàlúrú ká gbọ́ àdúgbò wo náà wà tí ó tò ìlú wo náà wà tó bàjẹ́ níbo làwọn ẹ̀ka wọn wà nú ayé tẹ́ ẹ mọ̀ tó ti wá bàjẹ́ tó ti dàrú ẹ sọ ká gbọ́ ẹ mọ̀ so. èyí ò ti ṣáájú. mo wá bẹ kí á sórí. ibi mo ti bẹ kí á sórí yẹn ibẹ̀ ni Sheikh Royce ti ń kírun. mo wá pẹ́ kí n ti ìbásọ̀lá sẹ́ẹ̀dì mo ti wá bọ́ọ̀lẹ̀ nínú takisí tí mo gùn. ìbásọ̀lá mo ti bọ́ ìbásọ̀lá báyìí dé ẹnì kankan jáde nínú mọ́ṣáláṣí yẹn. ẹ̀rí ẹ wá jókòó ká gbọ́n tẹ́ ń sọ. ẹgbọ́ ẹnìyẹn jẹ́ nìkan tá a mọ̀ lọ́dọ̀ rí àwọn kan àwọn ọ̀rẹ́ yín tẹ̀ sọ àtẹni tẹ̀ sọ yìí tẹ̀ mọ́ dákọ̀ ẹbẹ̀ sí dákọ̀ Sheikh Royce Sheikh Royce dàlú rẹ̀ lè dákọ̀ òun àwọn táwọn ń túlù sí ẹ̀wà dákọ̀ wọn báyìí ní ìṣẹ̀lẹ̀ tí l'opportunity alhamdulillah adúpẹ́ fọlọ́run pé ní ẹni tó jẹ́ olórí kílókọ̀ rẹ̀ ń jẹ́ náà Wisara Sunu Islamiyya ó ti wá sí conference yín it's a very very easy thing ẹkùn ọlá invite ẹ̀kútọ̀ bá ṣe pè yín wáyé lákè Sheikh Royce ọ̀dá yín bàlújẹ́ ní o kọ́dá àfáà báyìí àwọn èèyàn dáadáa ní o àwọn ni wọ́n sọ nǹkan báyìí àwọn sọ nǹkan báyìí fún mi ẹ̀dákẹ́ bá ní mójútó wọ́n tàbí mọ̀ yín wọ́n ti mọ̀ yín ẹ ti ní àǹfààní dọ́dọ̀ wọn wọ́n ti gbé program yìí sórí péjì wọn lórí Twitter àbí wọn náà gbé sí so alhamdulillah orí Ọlọ́run ni Ọlọ́run mọ́ bàjẹ́ kọ́nà jẹ́ kọjọ́ torí tòun Ọlọ́run àdúrà táwọn gbánu ni bẹ́ẹ̀ ṣe wá láǹfààní lára wọn òun kẹ́ ẹ lè report Sheikh Royce fún wọn àwọn tó wá dáa tó dáa tẹ́ ń pè ní sákìyèsí tó dáa yìí ẹ wàá sọ fáwọn náà pé ń tọ̀ ẹ̀rẹ́kùn àwọn àfáà lágbájá ìyẹn dáadáa ni wọ́n o kódà àwọn náà pè mí sákìyèsí pé Royce wà dàlúrú ni òun ló jẹ́ Saudi ọgbádùn subhanallah ẹ dákun sí Royce ní da Saudi rú ẹ jẹ́ ajẹ́wọ́ ẹja sọ́ńtọ́ wà ń bẹ́ẹ̀ àwọn ní Sheikh Royce bàdá ẹ dárúkọ wọn káwá gbò pé ní ẹja kàtà wọn fáyé ẹja yóò mọ orúkọ wọn kó kálukú ṣèwádìí ń pa wọn náà ẹ mọ sọ̀rọ̀ yìí so ẹ kẹ́ jòkó kalẹ̀ bá gbọ́ dáadáa ni. ẹ bá gbé máìkì sí wọn lẹ́nu. mo ní mo fẹ́ fẹ́ràn mísàbùlà ẹ̀sìn ẹ̀sìn kíláàsì ó ní ẹ̀yìn sẹ́ni tó gbẹ mi lápá báyìí apá mi tó báyìí kò sọ́ọ́lẹ̀ lẹ́kàn mọ́. ó ti dà báwọn ṣé ẹ wá rí i pé ní àwọn tó padà ń pè yín ganan kóró rí tí ò dá sí yín lórí reason is this tẹ́ ẹ bá débí yìí ẹ mọ̀ láwọn yín wẹ̀ sálámà síyàn ẹ wá aráfà àyín kan tó ní ẹ mọ́ sálámà sí Royce ẹ sì kú òun bẹ́ẹ̀ lóòótọ́ ṣé kèfèrí Royce ni ọ̀dà tó ń bí díà ni tó sálàfí 1990 báyìí nísìnyí ẹnu mọ̀ pé ń tẹ́ ẹ mú against rẹ̀ ni pé wọ́n ní ìrìjáhùn ni àṣàlẹ̀ ìrìjáhùn bó ṣe pé irọ́ náà ní bẹ́ẹ̀ ní táwọn nǹkan sọ tẹ́yìn náà ń gbé káàkiri nù ok ń bàdá àwọn èèyàn tẹ̀bùdí òun sẹ́yìn náà lè ẹ̀yìn kò sẹ́nà kò sún bídíà rárá àbí ẹ sọ̀rọ̀ ká gbọ́ ṣé kò sún bídíà rárá àmọ́ tẹ́ ẹ sọ́ngbà tẹ́ ẹ sọ̀rọ̀ Tìjàní àjọ òní yìí
àmọ́ àwọn tẹ́ nígbà tẹ́ sọ̀rọ̀ sùfín tó ní àmọ́ tẹ́ sọ agbọ́n tẹ́ sọ ń bẹ ọya ẹnìkan kan wá wọ yín kò bẹ̀rẹ̀ ordinary sálámà ẹ mọ́ tó sálámà sọmọ ìyá yín mùsùlùmí ṣé kìí ṣe mùsùlùmí mọ́ ni ṣé kèfèrí ni rọ́yìsù ni ṣé kọ́ìsì di kèfèrí ni ọya báyìí nísìnyí tẹ́nìkan bá wá sálámà bí i pé bá ń ṣe mọ́ ṣe ní ìròyìn 1990 náà gbé káàkiri ẹ̀yin náà ti múnú ìròyìn 1990 mú gan pẹ̀lú báyìí nísìnyí ọ̀tán àbí ọ̀tán ìdáwọ̀ ẹ mọ́ bọ́rọ̀ yín so bọ́rọ̀ yín so. Imú mi lọ. Pàtó wọ́n mú mi lọ. Ó wá mú mi wọlé ẹ̀. Ilé tẹ́wọ̀ rí a ní ẹ̀dá ọkọ wọn Ó wá mú mi wọlé ẹ̀. ẹ̀dá kan káyọ́ mọ̀ wọn. Ló wá ní kí ló ń fẹ́. Mo ní ìjọba ní sàlámù. Mo kàn fẹ́ sàlámù sí wọn yìí. Torí mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́. ẹ̀rìn kan ẹ̀yin tẹ́ ti mọ̀ tipẹ́ ẹ̀yin tẹ́ ṣe mọ̀ Allahu Akbar. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀. Tó o bá gba àkídà rẹ̀ lọ lé ọ̀dà gbogbo olú yín rù. Bàbá o bàbá o. Ó ní tó o bá gba àkídà. Ìsídàkẹ́ ni wọ́n jẹ́ ìwání tí rọ́dù Sheikh Rọ́yìsì lágbàá lórí wọn tí ń bà wọn nú jẹ́ kan tó sì lé lára wọn léyìí tí ò sí rọ́mbẹ̀ léyìí tí ò lé rárá ẹ mọ̀ wo nísìn o ókè ẹlòbìnrin pé ní ṣé tí ń sọ ohun ṣé wọ́n ń kọ́ ní jámíà ni ẹni wọn kọ́ ókè ẹ mọ̀ sọ̀rọ̀ yìí sọ́nà ó dàbí bí nàìjíríà ti sọ. Ó da gbogbo olú yín rú. Ó láwọn eléyìí. Ó láwọn tí mo ń wò yẹn àwọn Rọ́yìsì tí mo ń wò yẹn. Ó ní sẹ́ wọn tí wọ́n ń ṣe ni kí wọ́n máa pa àwọn àfáà ló ń bí díà. Mélòó. Kí wọ́n máa yàwó èèyàn kó nu súnà. Mélòó. Kí wọ́n máa pè yẹn ń kèfèrí. Allah. Mélòó. Ó ní kódà tí wọn ò bá rí lẹ́yìn tí wọ́n wà láì fífún. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Sheikh Imran ẹ̀dẹ̀ mọ́ tẹ́ sọ́wájú ẹni nígbà tó fi wá Nàìjíríà ṣé tóun ti bẹ́ẹ̀ náà sọ wá láì fi fún yín ó yẹ kẹ́ lè béèrè pé àwọn olówó wá láì fi fún Saudi àwọn olówó wà fún nínú ìlú mi sínú àkọọ́lẹ̀ rẹ̀ ní àbínú ọ̀rọ̀ rẹ̀ lásán subhanallah ẹ̀rí níta àmọ́ sọnù ni ẹ̀ńtẹ́ ti mọ̀ tipẹ́tipẹ́ àtẹnìkan tẹ́ ẹ̀sẹ̀sẹ̀ mọ̀ ẹ̀ńtẹ́ ẹ̀sẹ̀ mọ́ wá ń dì mólíṣẹ́ ẹ̀ńtẹ́ ti mọ̀ tipẹ́tipẹ́ fún yẹn sí ń gbàgbọ́ in ja'akum fasiqun binaba'in fatabayyanu ẹ̀mọ̀ tẹ́nìkan ti ń kírun ẹ̀ẹ̀mọ́lé ẹnìkan olóṣẹ̀ mú yín lọ ẹnìkan wá Nàìjíríà lọ pàdé rẹ̀ ẹ̀ẹ̀mọ́lé ẹnu wà ibi tẹ́ ti wọ́ taxi ti pàdé rẹ̀ yóò àwọ̀ yín lọ kó ń bẹ̀ náà ọkàn àwọ̀ yín kó ń bẹ̀ kò jẹ́ sálámọ̀ kò jẹ́ sin kankan ẹ̀sìn fọ̀rọ̀ rẹ̀ dájú ẹni tẹ́ ti máa fà tọkọ yín Allahu Akbar ẹ mọ̀ so. Ó ní tí wọn bá nígbà ìfowó ṣe kiri ó ní kí ló ń wọ́ lọ́dọ̀ eléyìí Imran kí ló ń wọ́ lọ́dọ̀ eléyìí kí ló ń wọ́ lọ́dọ̀ eléyìí. Ó wá bí nílé rẹ̀ kan ó ní sẹ́ni tí ń wí fún yín já ní àtò ti kẹ́kọ̀ọ́ sí wọn ń wí bẹ́ẹ̀ fọ́ oníṣèǹkan rí mi. Ó dà báwọn. Kíjọba máa fi sínú sílábọ̀sì. Ó dà báwọn ṣẹ́gun tó sọ báyìí ẹ bá mi wo fọ́tò yìí ẹ dákun tẹ̀ mọ́ mùsùlùmí ẹ bá wò ó ẹ má bínú ẹ rí i pé tá a bá wò kè ń bí wọ́n kọ al-Mamlakatul Arabiyyatu Saudiya Wizaratu Ta'lim Ministry of Education Jamia al-Imam Muhammad ibn Saud al-Islamiyya Jamia Imam wọ́n wá kọtíra yìí kọtíra náà jẹ́ kí ni ó ń jẹ́ al-Ulum as-Shar'iyya ìmọ̀ sẹ̀ríà mustawa ẹlẹ́ẹ̀kẹta tálọ́kọ́ Dr. Abdul Aziz ibn Rọ́yìs ar-Rọ́yìs Allahu Akbar ṣe rí i pé èmi ò lè sọ pé ṣé kì í mọ́rọ̀nù parọ́ kí wọ́n naréètì ni àgbàlagbà rárá o èmi ò lè sọ ṣé wọ́n parọ́ wọ́n naréètì tó ṣẹlẹ̀ àti tí wọ́n rí tó ń dẹ̀ gbọ́dọ̀ àwọn àfáà tí wọ́n gbàgbọ́ ni àwa náà sì ń sọ táwa náà rí tó sì rí bẹ́ẹ̀ ẹ̀rí báyìí nísìn ìjọba Saudi gangan wọ́n gba tíra Sheikh Rọ́yìs wọ́n wá ń lò fún lẹ́fù ẹlẹ́ẹ̀kẹta nìkan náà yunifásitì wọn Jamia Imam al-Ulum ash-Shar'iyya ìmọ̀ sẹ̀ríà ẹ dákun torí Ọlọ́run ẹ wá lẹ́nìkan pè yín síkọ̀ pé sí nǹkan tí ń wí fún yín tí ìjọba gbà lọ́wọ́ rẹ̀ tí ń wí ní skul òdìdí tíra yẹn náà gbà yí o ká ní àfukárù kan bá ń bẹ nù nǹkan tí ń sọ sẹ́yìn pé ní òdìdí tíra rẹ̀ gan yóò lè ti bọnú rẹ̀ ìjọba sì gbà á wọ́n wá ń lò fáwọn èèyàn ó dájú pé ní ẹni tí ń bá yín sọ̀rọ̀ àtúntún sọ tí ẹ̀ bá jẹ́ Ikhwani títẹ̀bùdí òun dún ní agbárí rẹ̀ àtàwọn rùdúùdù tí wọ́n ń ká wọn láti tí wọ́n ń kára sọ kò ní jẹ́ nìkan tó jíndé tó wà lórí súnnà tó dẹ̀ mọ́ orú nǹkan bẹ́ẹ̀ kọ́ mọ́ wí nǹkan mi ṣé kí wọ́n yẹn sọ̀rọ̀ yìí sọ. Ó ní wallahi ó ní mọ́ tọ́ ẹ ṣeun báwọn
a kò lórí fọ́tò eléyìí ẹ bá mi wo fọ́tò eléyìí náà a pè ní al-muqaddimatul ashr al-muqaddimatul ashr fi naqdi usuli sufiyyatil asr àwọn ọ̀rọ̀ ìtìsíwájú mẹ́wàá láti fi demolish àwọn ìpìnlẹ̀ sufi ìgbàlódé ẹ mọ̀ òtíra yẹn o taqdim samahati sheikh Dr. Salih ibn Fawzan al-Fawzan bàbá sheikh Salih Fawzan àwọn náà ṣe taqdim tíra sheikh rọ́yìí sí ẹsẹ̀ yìí ò lé ní ẹ̀dá kó mẹ́bà wọn ẹ̀dá bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì náà wọ́n pè ní al-haqqul ablaj fi dahdi shubuhati mafhumi al-bid'ati lil-arfaj ta ló sì tẹ̀kìdímù òun náà bàbá Fawzani náà ni wọ́n ṣe ẹ̀dákun àwọn àgbàlagbà fáàwó ní ẹni wọ́n tí wọ́n mọ́ ọlọ́run tí wọ́n bá dá àwọn Sheikh Imran wọ́n sọ mo tuntun sọ lẹ́ǹkan sí òṣèré àwọn tí ẹ ti mọ̀ ń Saudi ẹ ti mọ̀ Waziri Shurun Islamiyya ẹ ti invite wọn sí program yìí wọ́n ti wá ọ̀dà bẹ́ẹ̀ irú àwọn ni ẹ wá pè wọ́n sákìyèsí sọ̀rọ̀ yìí so báyìí báyìí ló ṣe rí o àwọn àfáà tán dẹ̀ fún ilá kìí sílẹ̀ dákọ̀ wọn káyọ́ mọ̀ tán wọn káyọ́ mọ̀ wọn bẹ́ẹ̀ sí ń dákọ̀ ṣekọrọ yìí sí yìí ṣe ṣe kì í lọ ọ̀rọ̀ yóò lọ títí wallahi ọ̀rọ̀ yóò lọ títí èmi ò wá ń bí a'udhu billah látàrí pé àfikẹ́ ẹwọ́ ọlọ́mọdé ẹwọ́ kò sí tó fẹ́ dí ààyè yín ọlọ́mọdé ṣubú àmọ́ tá à ń sọ ni wípé sẹ́ẹ̀rí tẹ́ ẹ fẹ́ filẹ̀ dandan kọ́ ni pé bí bàbá wọn bá tiẹ̀ lọ́rùn wọn jẹ́kù wọn jata tọmọ yín kan kọjọ́ òní ìjọsí èkó tó wọn bá tiẹ̀ kí wọn jẹ́kù wọn jata kóhun tó máa lọ dandan kọ́ ni wípé bí erin bá ń wọ̀gbẹ́ lọ kú ìtàkùn wọn tẹ̀lé ibi tẹ́ ẹ fẹ́ lọ ẹṣú sí ẹ̀ kò sẹ́ni tí ń bá yín wọ̀ ẹ mọ́ dà pọ̀ mọ́ mi ẹ mọ́ torí ẹ mọ́ wo kẹ́ mọ́ gbẹ̀gbà wá arọ́ èmi ní tọ́gbẹ́ ń parọ́ kẹ́ ẹ mọ́ gbẹ̀gbà wá arọ́ against àwọn nǹkan àbí nǹkan tí ò tó kankan máa mọ kàbárọ̀ rẹ̀ kẹ́ mọ́ wá mọ́ fán kọ́mọ tóbi àbí ìròrí àwọn nǹkan kẹ́ wá sọ odidi ìròlú odidi ìròrí ìlú odidi ìròrí táwọn yẹn gbọdọ̀ gbà lọ́wọ́ yín against ẹnìkan níta ń pàkíyèsí rẹ̀ nu Ọlọ́run kó ṣàánú wa kọ́lọ́run mú wa dé lórí dáadáa so yé báyìí nísìnyí so ìfẹ́ kọ́rọ̀ náà gùn jù tí mi bá tún wà átún sọ̀rọ̀ nípa rẹ̀ assalamu alaikum nípa ìrìjà mọ̀nàjú díẹ̀ á padà yẹn jú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bí idhnillah assalamu alaikum warahmatullahi wabarakatuh